ìkíní gbogbo wọn tó wà ìkòyàn tí ò mọ̀ wá wọn ò lọ akíní pẹ̀lú wa wọn sọ pé jẹ́ o wọ́n fẹ́ ìjọba wọn ti ralẹ̀ ìlú kábíyèsí tó wà lẹ́yìn wọn ò sọ yẹn àwọn máa gbà fún wọn ṣe báyìí wọ́n gbé mọ́tò wọnú oko wọ́n lọ kó wá bá lòdù wọ́n jáde wọ́n bá ti jáde àwọn fúnra wọn kí kábíyèsí gbowó lọ́wọ́ ẹ̀ kó jẹ́ kí kábíyèsí àwé àyíké àti dá wọn dúró tó ìgbésẹ̀ kí kábíyèsí bá fẹ́ gbé èmi rẹ́jà àtàwọn ìlú tó kù àwọn alẹ́dì pẹ̀lú ẹ̀ we ready with him. irú lọ́bì kọ́kọ́ fi ti bí yìí lẹ̀ àyìn tó bá lẹ̀ tẹ́tà máa jẹ́ kó mọ̀ pé kò competent to be ọba òfin pele kò sí olóbẹ́ ṣe. kí tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi nírọ̀lẹ́ mo kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ wá wo tó ń ṣèpele ìpele ní ìlú tí wọ́n ń pè ní ìpele ní Ondo State. Ara àwọn nǹkan tá à ń sọ lélẹ̀ àwọn ọba tó yẹ kí a lọ máa sábà àwọn gan ló ń jẹ wá àwọn ló ń pa wá. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ọba sọra ẹ̀ di ṣé ẹ mọ̀ iye ọba tó ti lọ sí prison nínú ọdún yìí nílẹ̀ Yorùbá kí arákùnrin kí ọba ẹ̀ kó máa ṣọ́ra. Àwọn ará ìlú ti faraya o wọ́n fárígá o wọ́n sọ pé nǹkan tó bá fẹ́ gbà ni wọ́n á fún wọ́n ní nǹkan tó bá fẹ́ gbà òun ni wọ́n á fún ọba ń jẹ gàba lé wọn lórí ẹ fojú rí ẹ gbú gbogbo ohun tó ṣẹlẹ̀ ẹ gbọ́ nǹkan tí àwọn ará ìlú sọ ọ̀rọ̀ ń bẹ mí o ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ ń bẹ mí gbá nǹkan bí ọ̀rọ̀ ó ń bẹ mí báyìí ọba ìpè. wọ́n fẹ́ ìjọba wọn ti ralẹ̀ ìlú kábíyèsí tó wà lẹ́yìn wọn ò sọ yẹn àwọn máa gbà fún wọn ṣe báyìí wọ́n gbé mọ́tò wọnú oko wọ́n lọ kó wá bá lòdù wọ́n jáde wọ́n bá ti jáde àwọn fúnra wọn kí kábíyèsí gbowó lọ́wọ́ ẹ̀ kó jẹ́ kí kábíyèsí àwé àyíké àti dá wọn dúró tó ìgbésẹ̀ kí kábíyèsí bá fẹ́ gbé èmi rẹ́jà àtàwọn ìlú tó kù àwọn alẹ́dì pẹ̀lú ẹ̀ we ready with him. irú lọ́bì kọ́kọ́ fi ti bí yìí lẹ̀ àyìn tó bá lẹ̀ tẹ́tà máa jẹ́ kó mọ̀ pé kò competent to be ọba òfin pele kò sí olóbẹ́ ṣe I'm ready with him in any form. èyí tó máa bá ní balance kọ́ mọ̀ bí mo jẹ́jẹ́ so orú àwọn tí bàá ṣe gẹ́gẹ́ bí question tẹ́ bèrè ẹ̀wọ̀n lọ oko kó lọ kó wá lòdù jáde torí wọ́n ti dispatch wọn láàárọ̀ yìí until the kábíyèsí himself gbogbo ìgbésẹ̀ tó wá fẹ́ gbé so we ready for him. wọ́n ṣe gbọ́ ẹ̀ láti gbà yẹn èso báyìí àná kí àwọn eré àwọn mọ́tò tó wọlé tí kábíyèsí bá ń gba owó tó ti wọ 16 million naira wọn ò lè sọ pé àwa ò fi pé àwọn ẹ̀ka ètò àti benefit inú ẹ̀. are you with my people? wọn ò lè sọ pé àwa ò lẹ́tọ̀ọ́ àbí àwọn benefit àwọn ò lè benefit inú owó tó àwọn ń gbà ó bá 16 million naira tó ti gbà kọjá fún kábíyèsí. tó o ṣe sọ ẹnì tẹ lè máa lọ ẹnì tuntun bá fẹ́ tẹ̀lé àwa ti wà ń bí à ní problem. tó wá jẹ́ pé ìjà náà fẹ́ kó wá wèrè jù kì í sọ̀rọ̀ ìjà ilé ti di fìdíjà náà wá àti lò ó wà ń lẹ̀ o. A kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ń wò wá nílé lóko ìlú wa lélẹ̀ ní Jokes Motor Òfì quarters ní ìlú Ìpele our local government in Ondo State. Àárọ̀ yìí ni mo débí tí mo rí wípé àwọn mọ́tò tipa tí wọ́n páàkì lọ́wọ́ ẹ̀ so à ń tọ́ àti béèrè pé kí ló ṣẹlẹ̀ torí bí ikú gan-an ẹ wo àwọn èèyàn à ń tọ́ àti béèrè pé kí ló ṣẹlẹ̀ ń bí láàárọ̀ tí àwọn tipa tí wọ́n fi páàkì wá ẹ̀ so a ti bẹ̀rẹ̀ interview wa máa bì lọ́wọ́ àwọn èèyàn méjì mẹ́ta tí tipa tí àwọn èèyàn ṣe pọ̀ wá ẹ̀ so ẹ jọ̀ọ́ kẹ́ máa bá wa ká lọ ẹ jọ̀ọ́. So as I was saying àwọn èèyàn ló pọ̀ báyìí tí àdẹ̀mọ̀dí tí àwọn èèyàn ṣe pọ̀ sí Jokes Motor ẹ̀dẹ̀ rí àwọn tipa tí wọ́n ń kó yẹ̀pẹ̀ kó rọyìn kó gravel àwọn nìyí so a máa bì lọ́wọ́ àwọn èèyàn méjì mẹ́ta ń sìn àtẹ̀dúpẹ́ lọ́lọ́run bàbá ẹlẹ́kẹ̀rú wà mí wá torí àfẹ́ wàhálà nílùú so àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá ẹ káàárọ̀ sá yes sir àkọjá ń bí báyìí ni mo rí pé ìlú wa lélẹ̀ àwọn mọ́tò ló páàkì lọ́wọ́ àwọn èèyàn lélẹ̀ ṣé kò sí nǹkan kan sà. wàhálà wà o. bàbá kí ló ṣẹlẹ̀ sà. nǹkan tó ṣẹlẹ̀ ní. ẹ bá bínú sà ẹ bá dárúkọ yín fáwọn èèyàn. orúkọ mi Táyé Ẹlẹ́kẹ̀rú Ìmọ̀lẹ̀ Táíwò Awótìbọ̀ fọ́fúlà náà àṣẹ Ẹlẹ́kẹ̀rú. ok sà. ọ̀nà yìí ọ̀nà òfin ni kì í ṣe ìpele. ok sà. kì í ṣe ìpele lónílẹ̀. ok sà. òfin ló ní bíbá ẹ̀. ok sà. tó ní kó ló dé pé wọ́n yan ọba tó wà lórí oyè yìí òun ló ti ń sọ pé òun fẹ́ dá àwọn onítìpà dúró wọ́n lọ bẹ̀ wọ́n lọ bá wọ́n dàbí pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ jọba pé àwọn ń da láàmú tó àwa fi ilẹ̀ ó bẹ̀ sí ń gbowó lọ́wọ́ wọn ó ń gba 2,000 naira ó ń gba 2,000 naira ó ń gba 2,000 naira lọ́wọ́ wọn gbà yẹn tó ìgbà tó wá yá bí oṣù mẹ́rin márùn-ún kò fún wọn ní tíkẹ́ẹ̀tì
lẹ́yìn ìgbà tó dá wọn dó tí wọ́n ṣe oyè ẹ̀ tán òun ṣẹ̀ṣẹ̀ wá lẹ́yìn ìgbà tí wọ́n ṣe swearing fún tán ní October 30 ó ṣẹ̀ṣẹ̀ wá dó wọn dó ní November 4 ó lóun máa gba 5,000 naira per trip lọ́wọ́ wọn. Although most of these people mọ́tò tẹ́rìn wọ̀nyí wọ́n pọ̀ jẹ́ lé lọ o ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn ọwọ́ òfin ni wọ́n ti ra ẹ̀ wọ́n dẹ̀ níwèé wọn sọ́wọ́ ó ní àfi tó bá gbowó lọ́wọ́ wọn wọ́n sọ ló lọ pè for several moments wọ́n lọ ọ̀dọ̀ ẹ̀ ó wá gba 3,500 per day trip lọ́wọ́ wọn lórí lòdù mẹ́ta mẹ́rin tó bá lọ àtìgbà ló ti ń gbà tó déètì tó bẹ̀rẹ̀ àti àsìkò tí a wà èèbó náà gbowó ẹ̀ la déètì sílẹ̀ bẹ̀tẹ̀ àwọn ayé calculation yẹn pé ó ti gba no less than 60 million. Ẹ wo àwọn mọ́tò ẹ fi wo kíní ẹ wo àwọn mọ́tò tó wà lórí ìdúró tó ń lọ bí 15 tó wà lórí ìdúró sí irú àwọn mọ́tò wọn tó bá san 3,500 èdè tó ń gba 40,000 naira ẹ̀ẹ́dẹ̀ àárín ọdún mọ́tò kọ̀ọ̀kan máa san 1,92,000 ó yẹ ti gba owó ìkọ̀kọ̀ ọjà 1 year kò sí owó tí wọ́n ṣe àfa àwa òfin kò sí tó ń ṣe àfa àwọn ọmọ nílẹ̀ ńbẹ̀ ó ń lo ọwọ́ agbára ẹ̀fọ́ dàbí pé bóyá àwa gbèjọba lọ́wọ́ ara wa la fẹ́ sọ pé ọ̀nà yìí o àníkà kọ́kọ́ èèyàn rìn mọ́ nọ́mbà 1 kì í ṣe àárín ìpele ní àwọn kípa àwọn yẹn ń gbà wọlé nọ́mbà 1 òfin separate community nípele àti ṣe kéèsì lórílẹ̀ yìí kéèsì àwọn èyí rẹ̀ òfin community náà fi ṣe kéèsì yẹn wọ́n ṣe kéèsì yẹn ní 2008 àwọn ẹ̀ decide with the judgment wọ́n lọ appeal appeal tó àfàmù local judgment òun ò ti ṣe bí ń gbà yẹn so kì í ṣe pé àwọn mọ́tò wọ̀nyí gba àárín ìpele kọjá sọ̀wọ̀ ló fẹ́ máa gbowó lé lórí. president bá ṣe wà yá ní 37 different cases criminal and civil sí kóòtù kò ṣe lè tó dá sí inú ẹ̀ kò dá sí kò béèrè níbo la bá mọ́tàdé so ẹni tó jó lórí bí gẹ́gẹ́ bí olóòfin tí a mọ̀ èyí jẹ́ lára àwọn èyí tó dìbò fún òun yọ yẹn kúrò lórí òye olóògbé lòmíì sílẹ̀ àtẹni tó yọ àtẹni tó gbé sílẹ̀ sí ó forí àwọn èyí gbára kó ráàyè máa jó oúnjẹ yìí lọ ó sọ ó tòrò pé gbogbo wa pé ajẹ́rin tó rí ẹ̀ ò pé òun la fi gbé ìgbésẹ̀ yìí nọ́mbà 1 kéèké wà kóòtù kò dá sí owó tó ń gbà àti calculation ẹ̀rọ àwọn mọ́tò lórí ìdúró owó tó ti gbà ìṣọ́wá 60 million abẹ́kọ̀wá àkáǹtì fún àti kọ̀wé sí tulated time in 7 days tí o bá reply ìwé wa. ìyẹn kábíyèsí olùpele ọ̀fìpele. bẹ́ẹ̀ni tí o bá reply ìwé wa before 7 days pé a máa top àwọn kípa àdè máa gbóhùn lọ kóòtù kó wá sọ ibi tó ń gbówó yẹn tó ń kó yẹn sí kó wá sọ fún wa. ó dà sá ẹ ṣe sọ bàbá Lẹ́kẹ́rù ẹ jọ ṣé gbogbo ohun tí à ń ṣe iṣẹ́ gbégbá ọ̀nà òfin. bá a ṣe dá àwọn mọ́tò dúró wọ́n lè lọ sọ pé bóyá àwọn rọ̀bù á ṣe bá àwọn ṣàwọ́ àwọn akọ̀wé ṣe ìjọba pé àwọn kan wọ́n lọ ń jílẹ̀ wa kó o a fẹ́ dá wọn dúró o. ọ̀dà ẹjọ́ interview tí mo ẹ mọ̀ pé èmi náà gẹ́gẹ́ bí èèyàn tó lórúkọ nílùú ìgbà tẹ́mi náà débí láàárọ̀ tí mo rí gbogbo crowd ló jẹ́ wò pé mi lè máa kọjá lọ láì ṣe 1 or 2 things interview tí mo ṣe sà ṣé a lè post ẹ̀ sà. nǹkan tí gbogbo ayé fẹ́ rí ni. ó dà sà. nǹkan tí máa wà mí o. yes sir. nǹkan tí gbogbo ayé fẹ́ rí ni. ok sir. àkọ́kọ́. bẹ́ẹ̀ sà. àkọ́kọ́ nǹkan tá a fẹ́ káwọn èèyàn rí nọ́mbà 1 ni pé òun ò lẹ́tọ̀ọ́ àti wàá máa gbowó tí ń bà ń bí àti dá wọn dúró bá tẹ̀ talẹ̀ fún wọn kò lẹ́tọ̀ọ́ àti gbowó lọ́wọ́ wọn because ọba 19 ní ti jẹ ṣáájú ẹ̀ ọba 19 ní ti jẹ nípele ṣáájú ẹ̀ òun ni nọ́mbà 20 ọba kò sí ọba kankan tó wá síbi tó kílè mú ilẹ̀ òfin mọ́ ìpele rí adẹ̀ ní different judgment tá a ti ń ṣe kò wá kó ìta fi wá pé àwọn tó lè fi tẹ́ ní o báwo la ṣe fẹ́ ṣe ṣé o òun máa dá sí o kò ṣe ní. ó dà sà. ó tún wọ̀ sí nínú ọ̀rọ̀ yẹn òun ni pé ẹ ṣàrí bí NDDC Niger Delta Clinical Commission wọ́n ṣe solar wọ́n fi fún àwọn community àwọn ọmọ ọ̀wọ̀ tó wà níbó tó mọ̀ ní abroad wọ́n dáwó wọ́n ṣe solar wọ́n pèsè àwọn communities bẹ́ẹ̀ ṣe wà bí ẹ̀fín wà àdúgbò iṣẹ́ yìí ti solar wà ìsola yẹn sì báyìí yẹn kọkà lọ́wọ́ à ń pele gbogbo àwọn kọ́tàsì ló pín ọ̀rọ̀ kí ni wọ́n sì ń pele bẹ́ẹ̀ tí òfin yẹ ibi tó ti rówó yìí kò sí solar ń bí o ìsola jẹ́ ìsola kankan bí so àwọn fẹ́ jẹ́ kó yẹ pé tó bá jẹ́ pé àwọn èrò ló fẹ́ kó wá bá wà wá ti rẹ́dì àti múra sílẹ̀ fún. ọ̀dà kò sí wàhálà wá ti rẹ́dì pẹ̀lú ẹ̀. kò sí wàhálà sà. àwọn mọ́tò wọ̀nyí even táwọn mọ́tò kan bá fẹ́ lọ wá gbára gan àtúnlò pẹ̀lú wọn torí pé owó tó ti sọ̀sọ̀ láàrin ọdún kan 16 million àwa ò rí nǹkan kan bẹ̀. ẹ ṣe gan bàbá Lẹ́kẹ́rù ẹ jọ
ẹ ṣe gan sa àwa máa bá yín pòsẹ̀ sí afẹ́fẹ́ kí àwọn èèyàn bá lè dá sí i wọ́n bá lè bá wa ṣẹ́tù ẹ̀ ẹ jẹ́ sá àfẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní ìlú bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà. So we are trying to calm the situation right now, and I have talked to Baba Elekeru tí gbogbo iná ṣe gbọ́ ọ̀rọ̀ báyìí wọ́n ní pé àwọn mọ́tò wọ́n kó resources lófì wípé àwọn dẹ̀ fẹ́ dá àwọn mọ́tò náà dúró. So ẹ jọ̀ọ́ ara gbogbo ẹ̀yin ọmọ ìpele àwọn ọmọ ìpele both home and abroad wípé kẹjọ kẹ dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ because àfẹ́ ìjà àfẹ́ wàhálà ẹ jọ̀ọ́ we want people to come to our rescue, to come to intervene, and please talk to both partners. Let us resolve this issue amicably. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ wá, and I'll keep on updating everyone as it goes. Please, thank you. God bless you. Additional to that is that. Okay, sir. Ṣé wá rí pé nínú gbogbo àwọn kọ́tà tó wà ní Pele kọ́tà mẹ́jọ ni. Okay, sir. Òun ló wà ń Pele. Okay, sir. Nínú àwọn kọ́tà mẹ́jọ tó wà ń Pele olúkálukú ní ilẹ̀ tẹ̀ tó ń kọ̀ntrólù. Ibi tí kábíyèsí ti wá Òkèrìwò ló ti jọba kì í ṣòfin. Kó lọ máa kọ̀ntrólù ilẹ̀ Òkèrìwò kó máa kólẹ̀ ńbẹ̀. Afẹ́ kó lọ máa kólẹ̀ ńbẹ̀. So tí wọ́n tún afẹ́ kó gbé ìgbésẹ̀ abáwa ń bí abámi gẹ́gẹ́ bí ọkùnrin àtàwọn èèyàn wa àwa ti rẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀. tó gbogbo ẹ̀ ti gbọ́ nǹkan tí bàbá Ẹlẹ́kẹrú sọ wọ́n ní nǹkan tí àwọn fẹ́ ní ìlú nìyẹn. So ẹ jọ̀ọ́ àá fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ wà ní ìjọba kí ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní ìlú Ìpele. Ẹ ṣé gan, adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ yín. So gbogbo mọ́tò tí wọ́n ti dá dúró nìyí, gbogbo mọ́tò tí wọ́n ti dá dúró nìyí, tí wọ́n ń kó yẹ̀pẹ̀, tí wọ́n ń kó èyí náà rí gbogbo mọ́tò tí wọ́n ti dá dúró báyìí ní àárọ̀ yìí ní Jokes Motor ní àwa yìí. Gbogbo mọ́tò tí wọ́n ti dá dúró ní àárọ̀ yìí nìyí tí wọ́n ní wọn gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ ní àárọ̀ yìí torí ohun tí ó ń ṣẹlẹ̀ tí ẹ ti gbọ́ lẹ́nu bàbá Táyé Ẹlẹ́kẹrù ní Jokes Motor ní Òfì Ìkọ̀tà ní ìlú Ìpele. Ẹ̀yin náà rí báyìí. So ẹ jọ̀ọ́ a fẹ́ kí ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Tó bá ṣe jẹ́ a máa kàn sí yín, a máa jẹ́ kí ẹ máa mọ̀. Àwa náà á gbìyànjú tiwa ká ba lè rí i pé kò ní sí wàhálà àti ìjà ní ìlú Ìpele. Ẹ ṣé o, orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Ọlọ́runfúnmi Ọládọ̀tun tí gbogbo yín ti ẹ mọ̀ sí bàbá Ìpele. Ẹ ṣé. Wọ́n lè gbé. Ó gbé sọ. No, ọjọ́ pé ọlọ́pàá yìí lọ ìgbà. Náà tó dáwọ́ lápè. Wọ́n iná àbá tí wọ́n ti bá yín dá sí nísìnyí. Mo ní kí ni àwọn mọ́tò yìí kí wọ́n fẹ́ ṣe máa ṣe kó padà sílẹ̀ tàbí kó máa lọ bí iṣẹ́ wọn. Torí pé nǹkan tá a lè fi wọ́n lẹ̀ tí wọ́n fi lọ kó ń sìn nǹkan méjì ni. Ìkíní gbogbo wọn tó wà kò yẹn tí ò mọ̀ wá wọn ò lọ agídí pẹ̀lú wa. Wọ́n sọ pé wọ́n fẹ́ ìtẹ̀bí wọn ti ralẹ̀ ìbí kábíyèsí ti wà lẹ́yìn wọn ò sọ yẹn àwa máa gbà fún wọn ṣe báyìí wọ́n gbé mọ́tò wọnú oko wọ́n lọ kó wá bá lòdù wọ́n jáde tó bá ti jáde àwọn fúnra wọn kí kábíyèsí ń gbowó lọ́wọ́ ẹ̀ kó jẹ́ kí kábíyèsí àwé àyíké àti dá wọn dúró tó ìgbésẹ̀ kí kábíyèsí bá fẹ́ gbé èmi rẹ́dì àtàwọn èrò tó kù àwa rẹ́dì pẹ̀lú ẹ̀ we ready with him. Irú lọ́bì kọ́kọ́ fi ti bí yìí lẹ̀. Àyìn tó bá dẹ̀ tẹ́tà máa jẹ́ kó mọ̀ pé kò competent to be the ọba of Ìpele kò sí olóògbé ṣe. I'm ready with him in any form. Èmi gan máa bá ní balance kó mọ̀ bí mo ṣe jẹ́. So orú àwọn tí bàá ṣe gẹ́gẹ́ bí question tẹ́ bèrè. Ẹ̀wọ̀n lọ oko kó lọ kó wá lòdù jáde. Torí wọ́n ti dispatch wọn láàárọ̀ yìí. Tó wá ti gbé mọ́tò wọn jáde kó máa wá sí bímọ lọ́la. Until the kábíyèsí himself kó gbé ìgbésẹ̀ tó wá fẹ́ gbé. So we ready for him. So, thank you, sir. All right. Wọ́n ní kí for peace to reign kí àlàáfíà kó ba lè jọba. Bàbá Ẹlẹ́kẹrù pẹ̀lú àwọn agbófinró tí a mọ̀ sí ọlọ́pàá wọ́n ti communicate pé gbogbo àwọn típà tí wọ́n páàkì yìí wọ́n ní kí wọ́n lọ sí oko lọ kó one trip. Wọ́n bá dẹ̀ ti kó one trip lénìí lẹ́yìn ní kọ́ má padà wá mọ́ títí wọ́n fi resolve issue tó wà lẹ̀. So ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ nìyẹn báyìí pé kọ́ lọ kó one trip lẹ́yìn one trip tó bá dẹ̀ ti kó lè ní kọ́ má padà wá mọ́ títí wọ́n fi resolve ọ̀rọ̀ tó wà lẹ̀ for peace to reign kó má bàa sí ìjà.
Àfọlábí tí ọba ti sọ bá ti ń bó ta àwọn máa sọ. Ẹ̀kọ́ pé kí wọ́n ti bó ta ìyẹn kó máa wà ní ẹ̀kọ́ máa gbà lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí ṣe rí wọn báyìí wọ́n ní kí àwọn típà kí wọ́n lọ sínú oko lénìí kí wọ́n lọ kó yẹ̀pẹ̀ one trip lénìí kọ́ má dẹ̀ já kọ́ má sanwó fún anybody lénìí wọ́n ní kọ́ lọ kó one trip yẹn lọ́fẹ̀ẹ́ nínú oko kọ́ má sanwó fún anybody kọ́ má já tíkẹ́ẹ̀tì lénìí àwọn lẹ́rí tí wọ́n ti ń lọ yẹn báyìí ṣe rí wọn. Ẹ wò ó wọ́n ní lẹ́yìn ní wọn gbọ́dọ̀ rí wọn nínú oko mọ́ títọ́ fi máa resolve issue tó wà ńlẹ̀. So wọ́n ní for peace to reign lénìí wọ́n ní kọ́ máa lọ lénìí kọ́ máa dẹ̀ já tíkẹ́ẹ̀tì kọ́ máa já tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ náà ní kọ́ lọ kó lénìí báyìí one trip kọ́ máa já tíkẹ́ẹ̀tì ṣe rí wọn bẹ́ẹ̀. My left officer. You understand now? Ìpele ìṣúra, are you with me? Lóòrò ìpele ìṣúra, àwa ọ̀fẹ́ kógún ṣẹlẹ̀ ń pèlè. Kò sẹ́yìn tí ò morúkọ bàbá àti ìyá ẹ̀ ló ń pè ní bàbá àbí màmá. Náà kábíyèsí ti jọba. Even before he was elected, kò bí di ọba. Wọ́n ti kàn fún àwọn ìtàn olójú gba owó lọ́wọ́ àwọn tí ó bá àlẹ́ yìí. Bàbá tó kàn fún àwọn ìtàn ní October 30 on the 4th of November òun náà wá oníkàwọn ọ̀kan wá pásọ̀dọ̀ ọ̀kan wọn gba owó lọ́wọ́ àwọn kan máa sanwó sí ọ̀dọ̀ àwa òjàlẹ̀ yìí bẹ̀tẹ̀ àwọn difficulties kan wà táwa ní lórí ọ̀nà yìí number one timber tó ń kó yẹ̀pẹ̀ bí kì í ṣe àárín ìpele ló ń bà jáde kì í ṣe àárín ìpele ọ̀nà ilẹ̀ òfin ni àwa ti ṣe kéèsì lórí ilẹ̀ òfin over 20 something years tá a ti wà lẹ́nu ẹ̀. We challenge the area of people for trespass to this land in 2008. We won them at the High Court of Owo. After that, they went on appeal. After time appeal, at appeal, wọ́n àpamọ́ lower court judgment. So bí wọ́n ṣe gbọ́ ẹ̀ láti gbà yẹn, èso báyìí yà náà kí àwọn eré àwọn mọ́tò tó wọlé tí kábíyèsí bá ń gba owó tó ti wọ 60 million naira wọn ò lè sọ pé àwa ò fi pé àwọn ẹ̀dáìtò àti benefit inú ẹ̀. Are you with my wọn ò lè sọ pé àwa ò lẹ́tọ́ àbí àwọn benefit àwọn ò lè benefit lówó tó àwọn ń gbà ó bá 60 million naira tó ti gbà kọjá. Okay, can I show you sample? Oh no, the question you are because èmi fẹ́ kí wọ́n lè sọ nǹkan fún kábíyèsí tí o láti fẹ́ gbọ́ ẹnìkan lè máa lọ ẹnì tuntun bá fẹ́ ṣẹlẹ̀ àwa ti wà ń bí àwọn ní problem tí wọ́n á jẹ́ pé ìjà náà fẹ́ kó wá wèé jù kì í sọ̀rọ̀ ìjà ìfẹ́ ti di tìrì jà náà láti lò wọ́n pín airport àti wà nípele oríkàlùkù ló ní ilẹ̀ tiẹ̀ nípele o ìlànà ìṣirẹ́ all everybody ló ní ilẹ̀ tiẹ̀ òfin ní ilẹ̀ tiẹ̀ wọ́n ti pín sọ́dà sí gbogbo ọ̀pọ̀tà sí nípele o wọ́n kọ̀ bòfin so èyí tó fẹ́ràn dábìí ẹ má bèèrè pẹ́sọ̀ kan lọ́wọ́ ẹ sọ fún wọn nǹkan tó àwa fẹ́ ṣe àwa ti rẹ́dì tèmi kẹ̀yìn kó lè wá sí láyé fún àdìwọ́ yìí wá sí lè fún àpẹjọ́ wọn láti fún yóò ṣàlùmọ́ wọn máa gbọ́dọ̀ méjì pẹ́sọ̀ yìí wá sí mi ẹ̀kọ́ lọ́mọ fún mi àyè tíkẹ́ẹ̀tì náà wọ́n já fún mọ́tò orúkọ ìpele community development fund ló wà ní receipt náà tó fi àwọn olóyè tó dẹ̀ jẹ́ olóyè wa bí tó jẹ́ olóyè tó jẹ́ pé àwọn olóyè òfin yìí mú olóhùn yọ nìkan gbọ́ nìkan síbẹ̀ àárín ibẹ̀ yẹn dàrú ó lè wà láàrin ibẹ̀ yẹn ó lè ń jẹ́ bẹ̀ lọ. ẹ jẹ́ ká tún gbọ́ ẹ jẹ́ ká tún gbọ́. ẹ̀yin tó ń múra kọ́ máa bọ̀ ẹ̀yin tó ń múra àti gbogbo ìgbà yẹn. ẹ jẹ́ ká. With what happened this morning about 15 motor lorry tó ń sùn báyìí tó ń lọ wọ́n lè máa fi ní àwọn ọmọdé náírà for this 15 months 3,000 wà ní kíláàsì 3,500 naira per drop daily tí mọ́tò àdẹ̀jẹ́ 15 tó ń wọ́pọ̀ which is 5,000 naira for over 1 year it's close to 60 million naira what are you saying ẹ jẹ́ kọ́ lọ court kọ́ lọ challenge pé ìfọ́sí mo sọ ọkọ̀ rẹ̀ sí we now put a proof before the court. ẹ jẹ́ ká náà sọ tiwọn. ẹ má bẹ̀rẹ̀ sí ní pé
ọjọ́ ẹ̀ dàbọ̀. Tírọ́ọ̀kì yóò bá ọ̀nà ìpele kò bá ìpele wọlé òun lẹ òfin ní. ẹ̀yin ènìyàn ẹ káàbọ̀ padà òun náà lẹ gbọ́ yẹn ní fẹ́rẹ́ jókè ṣe rárá mọ nǹkan tá à ń sọ ẹ gbára nǹkan tó sọ wọ́n ní àwọn ọba tó ti jẹ nínú ìlú yìí á ti máa lọ bíi 20 kò sí ọba tó dánrú eléyìí wò àwọn ọba tí wọ́n máa ń lálẹ́ hù ara wọn náà ní irú eléyìí nísìn tí wọ́n bá lọ wádìí nísìn ó lè jẹ́ ìlú òyìnbó náà ti lọ gbé wa wọ́n wá dé àwọn ló lajú jù wọ́n á máa jẹ gàba lé ará ìlú lórí ọba ń gba owó orí lọ́wọ́ àwọn típà tó lọ ń kó yẹ̀pẹ̀ ọba ń gbowó orí ó ń já tíkẹ́ẹ̀tì fún wọn ò dẹ̀ kí ń rẹ̀ míì tí owó sínú ìlú àwọn ará ìlú ò rí nǹkankan sójú etí ni wọ́n fi ń gbọ́ ojú wọn náà fi ń rí ṣùgbọ́n ó ti wá dójú ẹ̀ ń sìn àwọn ará ìlú wọ́n fara ya wọ́n fárígá pé níbo àwọn ò ní gbarú eléyìí ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn irú nǹkan tó jọ bí eléyìí náà ó ti ṣẹlẹ̀ sí ọba kan àwọn ọba tó ní tọ́ọ̀gì àwọn ọba tó ń kó tọ́ọ̀gì rìn ara wọn irú ẹ̀ náà ní irú eléyìí tó ń ṣẹlẹ̀ yìí àwọn ọba tó ní tọ́ọ̀gì tẹ nǹkan bá ń ṣẹlẹ̀ wọ́n á kó àwọn tọ́ọ̀gì wọn á lọ máa gbalẹ̀ onílẹ̀ irú ẹ̀ náà ló irú eléyìí tó ń ṣẹlẹ̀ àbí kí la ti fẹ́ pè ẹ̀yin ènìyàn mi ohun tá a mú wá lóní mọ́ńbé òun náà nìyẹn o ẹ bá wa farabalẹ̀ ẹ ṣí ẹ káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ní láfún.